nígbàkúùgbà sí àsìkò yìí ó ní orin ńlá kan yóò jáde èyí tí yóò mì agboolé fújì títì tó sì tún jẹ́ àrà ọ̀tun pẹ̀lú bí àwọn gbajúmọ̀ olórin fújì bíi mẹ́rin ìyẹn ọ̀gá ńlá fújì alhaji abdulwasiu alabi pasuma ẹni tí gbogbo ayé mọ̀ sí ọmọ ìyàwó ànábì àbí ànábì ọmọlé àti alhaji sulaiman adékúnlé alao ẹni tí gbogbo ayé mọ̀ sí malaika kibla fújì tàbí madibawan àti rẹ̀mí àlùkò tí gbogbo ayé mọ̀ sí igwe àti olórin fújì tí ìràwọ̀ ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ ń tàn gidigidi lágboolé fújì lásìkò yìí alhaji tiremiziu gbolagadi alamu ẹni tí gbogbo ayé mọ̀ sí tìrẹ̀lẹ́dà ìṣe ni wọ́n máa fẹjọ́ ṣe àjọṣepọ̀ tí wọ́n fẹ́ gbé kásẹ̀tì ìyún orin tuntun kan jáde èyí tí yóò jẹ́ bí orin ìyìn èyí tí àwọn olóyìnbó ń pè ní gospel tí yóò jẹ́ lọ́nà ìlànà orin fújì. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wò pé gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ àti pòdúsà àwọn olórin ni ìyún alhaji kẹ́hìndé olúgbèmí ẹni tí gbogbo ayé mọ̀ sí bejiwa producer tó tún jẹ́ ẹni tó máa ń ṣe àwọn àtúntò àti àgbékalẹ̀ orin fún Pasuma ìyún producer fún Pasuma òun gan ni ó máa ń ṣe agbátẹrù orin yìí tó fẹ́ kó àwọn olórin fújì mẹ́rẹ̀ẹ̀rin náà tó fẹ́ kó wọn papọ̀ sí inú rẹ́kọ̀dù kan náà láti jọ kọ orin èyí tí yóò jẹ́ orin yìí ní ìlànà fújì. Gẹ́gẹ́ bí bejiwa producer bó ṣe ṣàlàyé ó ní òun kàn ronú náà ni pé káwọn tó mú nǹkan tuntun wọ agboolé fújì tí ò ṣẹlẹ̀ rí tí ó sì mì gbogbo ìlú títì tó sì jẹ́ kó di mọ̀ pé ìdí èyí ló ń fi lọ́wọ́ àwọn olórin ńláńlá tí ìràwọ̀ wọn ń tàn gidigidi ìyún alhaji pasuma alhaji malaika rẹ̀mí àlùkò àti tìrìlẹ́dà tó sì ní gbogbo àwọn èèyàn pàápàá àwọn olólùfẹ́ orin fújì ẹni yóò rí ẹ̀bùn tó farasin ní ara àwọn olórin tí òun fẹ́ lò náà èèyàn pé ọ̀pọ̀ èèyàn ni kò tiẹ̀ ní mọ̀ wípé wọ́n ní ẹ̀bùn gidigidi láti tó ṣe irú nǹkan bẹ́ẹ̀. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lè fìdí ẹ̀ múlẹ̀ pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí rẹ́kọ̀dù tí a kò tíì mọ àkọlé náà bẹ́ẹ̀ ni bejiwa producer fídíò òun àti rẹ̀mí àlùkò nínú ilé orin tó lóyìnbó ń pè ní studio níbi tí wọ́n ti ń ka orin ipa ti rẹ̀mí àlùkò tí ó kó níbẹ̀ tó ti ń ka sílẹ̀ ó ti wà lórí ẹ̀rọ ayélujára bẹ́ẹ̀ tún ní ibi tóun àti màláìkà náà tó ti jọ wà ní ilé orin èèyàn ní studio náà ó ti wà lórí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n tó jẹ́ pé ilé tuntun tí Pasuma tó ṣẹ̀ṣẹ̀ kọ́ ságbègbè Bamako Estate ìyẹn ní Òjòdú lọ́nà Bẹ́gà ní ìpínlẹ̀ Èkó òní bejiwa producer ló ti lọ bá Pasuma níbẹ̀ òun sì ni òun àti Pasuma ni wọ́n ti jọ ṣe ìkásílẹ̀ èyí táwọn olóyìnbó ń pè ní rìhásà fún orin tí wọ́n fẹ́ gbé jáde náà kódà tó jẹ́ pé bejiwa ó tún ya fídíò bóun àti Pasuma bí wọ́n ṣe jọ ń ṣàwàdà nínú ilé ẹ̀ náà síta tó pa àwọn olólùfẹ́ orin fújì tó sì ti ń retí orin ọ̀hún.